bó ṣe ń lọ láwùjọ lágbo òṣèlú. ǹjẹ́ ẹ ti gbọ́? lẹ́ka ọrọ̀ ajé. ǹjẹ́ ẹ ti gbọ́? eré ìdárayá. ǹjẹ́ ẹ ti gbọ́? agbo amúlùdùn kọ́. ǹjẹ́ ẹ ti gbọ́? ìkànnì KAFTAN television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. agogo 11 àárọ̀ títí di agogo 12 ọ̀sán gbèrè. ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. KAFTAN television Yorùbá. àwòdì wa lọ sí bàlọ́rẹ̀ yẹ. a padà dé lára ọ̀tún ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. ǹjẹ́ ẹ ti gbọ́? ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. ǹjẹ́ ẹ ti gbọ́? Ògúnléke ńkà. KAFTAN television Yorùbá. ṣàfojúsùn ayé tó rẹwà. tó adé láàárọ̀ yìí bí ìṣe wa ọlọ́run ló tún ní adé lẹ́yìn ọlọ́run sì rèé èmi máa sọ pé ọlọ́run ni pé lẹ́yìn ọlọ́run àfọlọ́run o kò sẹ́ni tá a lè fi wé òun ló lo ohun gbogbo òun ní í ṣe ohun gbogbo òun ló lè fúnni lóhun gbogbo ó tún lè gbóhun gbogbo lọ́wọ́ èèyàn ọlọ́run ni agbéyàn sípò àgbé kan sọ̀kalẹ̀ yóò tẹ̀ kan síwájú yóò dá kan padà sẹ́yìn yóò pè kíkan ga yóò pè kíkan okoro ó ní kí káwọn kan pupa ó ní káwọn kan dúdú ọba wọ̀ kankan ṣoṣoṣo ẹ̀yìn máa wà wájú ó sì fà wọn kan sẹ́yìn ó fà wọn kan ṣọ̀gá ó fà wọn kan ṣọmọṣẹ́ tó bá tún wá wù á tún sọ pé kọ́mọṣẹ́ ọ̀dọ̀gá ọ̀gá ò sì ní padà dọ́mọṣẹ́ láéláé ọlọ́run ni ó sì tún lè wù pé ọ̀gá o ìwọ lọ kọ́ ṣẹ́ wọ́n padà dọ́mọṣẹ́ lọ́ndà rẹ̀ ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run tó wó ṣùnṣùn tó pé káwọn kó jẹ́ olùkọ́ àwọn ọmọ tí wọ́n wá kọ́ wọ́n wá di gómìnà wọ́n tún máa wá sanwó olùkọ́ wọn ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn ọlọ́run náà sì tún wá ní lẹ́yìn tá a bá wá kí ọlọ́run tán ká kíyàn a gbọ́dọ̀ kíyàn torí ọlọ́run kan fún ara rẹ̀ sọ pé ká tó bẹ̀rù òun ká bẹ̀rù èèyàn o ọlọ́run kan sọ wípé bóò la ṣe lè sọ pé a nífẹ̀ẹ́ òun tá a rí nígbà tá a kórìíra àwọn èèyàn tá a jọ ń ríra wa ó sọ pé ó ní èké nírú ẹni bẹ́ẹ̀ èké alábòsí alábòbòoru náà nínú ẹni bẹ́ẹ̀ alábòdànù ìdí rèé tí a fi gbọ́dọ̀ kí ọlọ́run á wà kí èèyàn iṣẹ́ ọwọ́ ọlọ́run torí àwọn èèyàn ní ń jẹ́ kí ètò yìí ọmọ ṣeéṣe tá a bá ń ṣe tí wọn ò bá gbọ́ wa tí wọn ò wò wá tí wọn ò rí tiwa rò bí ẹni fọ̀rọ̀ ṣòfò ni sẹ́yìn gbá àmọ́ ọlọ́run sọ wípé tó kí wọ́n máa gbọ́ wa àwa náà sì ń wá àwa ń bá wọn nígbà tí wọ́n bá wá rí àwọn àṣìṣe kọ̀ọ̀kan ọlọ́run sọ pé tó kí wọ́n lè rí wa pè ká sì lè máa jẹ́ wọn wọ́n ń pe àwọn kan wọn ò ní jẹ́ wọn kì í ṣe pé àwọn náà ò fẹ́ jẹ́ wọn ọlọ́run ní ọgbà bẹ́ẹ̀ ká wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ará ilé báwọn ẹ̀yin tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ wa lọ́tún lọ́sì àṣẹ nǹkan kan fún yín àgbẹ̀ nǹkan kan fún yín ẹ kàn sáà nífẹ̀ẹ́ wa yìí náà ni ọlọ́run ọmọ ọmọ bá wa nífẹ̀ẹ́ yín ẹ̀yin tá a sì ṣẹ̀ tá a rò tẹ́ ẹ̀ kàn pẹ́ nífẹ̀ẹ́ wa yìí náà ni pé kí ni ẹ ń ṣe kò sí ní tá a ṣe tọ́jọ́ yín lójú ẹ̀yin nu ọlọ́run nu bó bá wọ ọlọ́run kò nífẹ̀ẹ́ yín bó wọ ọlọ́run kókó ìrà yín. wọ́n sì ti wá lè fi ìfẹ́ wa sún ọlọ́kàn tipátipá. ọlọ́run àti ta ni. bí wọ́n ṣe láwọn nífẹ̀ẹ́ wa náà pé kí ni wọ́n ń ṣe wọn ò wá lè ṣe kí wọ́n máa wo. ṣẹlẹ̀ pé tipátipá lobìnrin fi ń ṣe kí ni. kọ́lọ́run dákun kọ́ sàánú wa ọlọ́run ni lóòkọ̀ gbogbo àwọn táàbẹ̀ wá ṣiṣẹ́ lónìí Idris ó ń bẹ ilé agbára òun pẹ̀lú àwọn agùnbágirọ̀ rẹ̀ àwọn agùnbágirọ̀ wọ́n jọ ń bẹ ilé agbára ni àtọkùnrin àtobìnrin Vivian bẹ́ẹ̀nbẹ́ ìyàwó mi àtàtà náà sì ń bẹ́ẹ̀nbẹ́ kí ni ìyàwó mi àtàtà ni ẹ mọ̀ pé wọ́n pọ̀ dáadáa àwọn ìyàwó mi àtàtà kí n má lọ dájà alẹ́ àwọn ìyàwó mi àtàtà. àwọn tí ń béèrè dókítà pọ̀ dókítà ò wá lónìí ni mo ní ìfọkànbalẹ̀. ẹ fọkànbalẹ̀ mo fi dókítà wà ẹlẹ́kọ̀ọ́ àwa tí a wà ní ìgbọ́nu ètò ǹjẹ́ ti gbọ́ Prọfẹ̀sọ̀ Kọ́ládé Àánú Olúwapọ̀ Ògúnníyì Adéṣẹwà Ọ̀ṣọ́ àjọ ń pò pọ̀ ni
lóko àwọn tí wọ́n jẹ́ afẹ̀rọ̀yàwòrán Mr. Sulaiman Pamilẹ́rìn àti gbogbo blessing kìíní blessing kejì n tó fi sọ pé àwọn ìyàwó ó ṣe dáadáa lóòótọ́ marvelous náà ti wà lára àwọn afẹ̀rọ̀yàwòrán wa àdúpẹ́ lóko àwọn tí wọ́n ń bẹ ní òkè lọ́hùn tí wọ́n ń gbé wa sáfẹ́fẹ́ Felix ọmọ akínjàgbọ́là àti olówó sọ̀rọ̀ olúwa ọlá olúwa wọn bẹ̀ẹ̀bẹ̀ àdúpẹ́ o àwọn tí ń sì ń bá wa àwọn tí ń bá wa gé lọ́tún lọ́sì bídèmí báyìí bẹ́ẹ̀ ọmọ nípínlẹ̀ Ondo òun náà bẹ̀ẹ̀bẹ̀ àdúpẹ́ lọ́wọ́ yìí o lóko àwa náà ó kọ tèmi ká tó dákọ wa ọ̀gá wa pátápátá olórí oko níkànnì yìí lábùjá ẹ̀ tó tún wá jẹ́ director of administration ọ̀nà ní Stephen ọmọ bàbá Adéwálé adúpẹ́ lọ́wọ́ yìí o Samuel Olúbáyọ̀ Ọlámídé lèmi jẹ́ apọ́nbẹ́pọ̀ representer MC tó gba skiyaski yagbayaski entertaining refreshing and tantalizing olórin ẹ̀mí tó dáńtọ́ ààrẹ mẹ̀kúnnù káfàtà oníjọba òfìjọba kingdom world icon of peace àṣekínni àtúntìdé lónìí náà nù Ọlọ́run ló sì pé orí bẹ́ẹ̀ torí lẹ́yìn Ọlọ́run náà tún ni ìdèrè lèmi ti wá bá ní kí n kíra mi àkókò ti lọ. Ọpẹ́yẹmí Amósùn lórúkọ tèmi jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wọn máyà lóye wọn àdìsàn bá aláàjọ ọmọlówó náà dùkú ọmọlówó tí ò lè ràn wọn jábọ̀ olówó náà ẹja wọnú ètò ní sàn-án nígbà táwọn wọnú ètò ní sàn-án báyìí ẹ̀yà ara jọ́ọ̀sì ẹ ṣé mo dúpẹ́ o nípínlẹ̀ Plateau ẹ ṣeun ẹ kú ìtọ́jú dókítà Ọlámídé ẹ̀mí ló wà lójúmọ́ ẹ̀kan ni o àmọ́ èmi ò wẹ̀ ní gbóná ń jọ sí o omi tútù mo wẹ̀ kò tútù yìnyín òtútù burúkú yìí èmi tí mo jẹ́ MC kí Ọlọ́wọ́ bá mi kẹ́ bàbá wa Solomon Ìjìọlá bàbá aládùúrà Ọlọ́run sì bá mi kẹ́ bàbá wa Elisha Ìjìọlá kọ́lọ́ má wà jẹ́ kí ẹ̀rí ó bàjẹ́ kọ́lọ́ má jẹ́ kí ṣọ́ọ̀ṣì wọn ó bàjẹ́ ní jọ́ọ̀sì wọ́n kẹ́ mi o mo jẹ ẹran mo máa jẹ ẹran o kọ́lọ́hún dákun kọ́ máa bá mi kẹ́ àwọn bàbá lọ kọ́lọ́hún bá mi kẹ́ more blessing torí àwọn ni wọ́n gbé wa dókítà ọ̀yá jọ́ọ̀sì yá ẹ̀yin ará jọ́ọ̀sì ẹ̀ ṣeun àti gbogbo ẹ̀yin tí ẹ kẹ́ mi tẹ́ ẹ gẹ̀ mí ní jọ́ọ̀sì ayé yóò ní bàjẹ́ ẹ̀ ní sórí ibú láé àmọ́ àwa máyọ̀wọ̀ ọmọ Fọláṣadé wọ́n kẹ́ mi wọ́n gẹ̀ mí wọ́n kẹ́ mi ẹ̀yin tó jẹ́ bàbá ìwé wọn náà wọ́n kẹ́ mi wọ́n gẹ̀ àwọn èèyàn tó tiẹ̀ kẹ́ mi tán gẹ̀ mí pọ̀ àníyàn tó ń bá mi fọṣọ níṣẹ́ kí ló ń sọ yìí gbogbo àwọn ọmọ bàbá Ìjìọlá pátápátá látòkè délẹ̀ ẹ̀sìn wọn àdúpẹ́ gbogbo ẹ̀yin ọmọ ìjọ sí ànẹ́sì òkè yanu ti jọ́ọ̀sì o tàbújá o tèkó o ti gbogbo ẹ̀sìn wọn àdúpẹ́ wọ́n kẹ́ mi tó bá ń gbọ́ wọ́n kẹ́ mi mo yìn ín lọ́gbọ̀ọ́ ẹnu àdúpẹ́ nínú ìwé ìròyìn wo mo wà láàárọ̀ yìí ìwé ìròyìn Daily Post náà ni mo wà láàárọ̀ yìí njẹ́jẹ́ mọ̀ wípé sísọ ẹ̀ka iná ọba di ti aládàáni ó ti mú ìjákulẹ̀ wá o Tinubu náà ló sọ bẹ́ẹ̀ wọ́n ní ìjákulẹ̀ ńlá bá pàdé ńbẹ̀ láti ọdún mẹ́wàá sẹ́yìn. láti ọdún mẹ́wàá tí a tó fi jẹ́ pé 4,000 megawatts náà ṣe lání. ó ra ní tá a sì ń fojú wo 40,000 aṣáàní fọ́ orí ẹ̀ odò ẹ̀yìn ọ̀la ni wọ́n tún já wá sílẹ̀ sí ibi 1,000 ó máa yẹ ìgbà tí ń já kọ́lọ́wọ́ ṣàánú. ìbá mi ojú ìròyìn Vanguard ni mo gbà lọ pẹ̀lú ìròyìn eléyìí sọ pé àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers mẹ́rìndínlọ́gbọ̀n júwèé lé fún abẹnugan wọn ni wọ́n bá fi Edison rọ́pò rẹ̀. wọ́n ti júwèé lé pé kó máa lọ láìpẹ́ láì jìnnà ọmọ àlágbára eléyìí tí ń sìn bẹ́ẹ̀ bí ọ̀sán pé wọ́n ti júwèé lé. wọ́n júwèé lé fún kan o wọ́n bá ní ó yá ìwọ tó jẹ́ olórí ọmọ ẹgbẹ́ tó pọ̀ jùlọ máa bọ̀. ìwọ náà máa ń sọ. wọ́n á jókòó lórí àga. ọ̀dà nínú ìwé ìròyìn wo mo wà láàárọ̀ yìí ìwé ìròyìn Daily Post ni mo wà àjọ elétò ìdìbò yìí wọn INEC àti ilé aṣòfin àgbà yìí NASI náà ni wọ́n ti fi ìdánilójú hàn wípé ètò ìdìbò tó dúró re náà ni yóò wáyé ní Bayelsa Imo àti Kogi àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́run wájú orí bẹ́ẹ̀. àmín. ìgbìmọ̀ aláṣẹ ìjọba àpapọ̀ buwọ́ lu tírílíọ̀nù 2 náírà fún àfikún owó òṣùnà ọdún yìí ìwé ìròyìn Leadership náà ló gbé jáde bẹ́ẹ̀. àwọn aṣòfin náà ni wọ́n ti pè ní kọ́nsáàtì
àti NUPRE àtàwọn míì látàrí owó kan ilé ìtìyàn sọ wípé owó tùlùtùlù ni o 20.853 billion naira wọ́n ní kí wọ́n wá wí tẹnu wọn. wọ́n ọ̀nà àbáyọ sí ìṣòro ẹ̀kún omi o ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ló sọ bẹ́ẹ̀ fún ìjọba àpapọ̀ ìwé ìròyìn The Wheel ló kọ. nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí Ọpẹ́yẹmí AMOSUN ǹjẹ́ ẹ ti gbọ́ wípé ìjọba àpapọ̀ náà ló ti ń gbé ìgbésẹ̀ o ṣáà sọ wípé àwọn ó gbé òfin dìde eléyìí tí ó máa ṣàmójútó AI artificial intelligence. wọ́n ó tù dáadáa fún wa o èwo ni artificial èwo tún ní. ìyẹn ni ọgbọ́n àtinúdá téèyàn ṣe fún ara rẹ̀. wọ́n tún máa ṣàbójútó ẹ̀. lórí ẹ̀rọ ayélujára ṣé wọn pé artificial intelligence AI ní ìsìn àwọn ọmọ wa wà á lè kọ lẹ́tà mọ́ wọn lè ṣáàṣì kankan mọ́ tó bá fẹ́ kọ lẹ́tà báyìí ọkàn kọ bá mi kọ lẹ́tà báyìí báyìí yóò sì bẹ́ẹ̀ kọ́. àbí èyí tí wọ́n ṣe lórí Google náà òun ni wọ́n máa sọ ọ̀rọ̀ tẹ́lẹ̀ wọ́n máa táìpù tí wọ́n máa táìpù òun ni eléyìí báyìí ní ìsìn bóyá ọkọ̀ fẹ́ gba permission ó fẹ́ gba àyè pé mi ní lè ráyè wá sí ibi iṣẹ́ ní ṣáà pé èèyàn máa kọ lẹ́tà eléyìí tó bá sọ pé I want to write tó bá kàn ti kọ permission letter or absence letter yóò bẹ kọ wá yóò gbé wá yóò bá kankan fàdírẹ́sì sí lókun ọtán kò wá ní jẹ́ káwọn ọmọ wa ó tiẹ̀ mọ nǹkan kan mọ́. wọn ní lè ronú láti dá nǹkan ṣe. kò wá sí átíkù tó fẹ́ kọ tí AI tí ò ní bẹ́ẹ̀ kọ gbogbo àwọn tí wọ́n wá ń kọ átíkù tí wọ́n ń kọ kínní nìsín AI ni AI ni kàtórílẹ̀ AI kàtórí tọ̀hún nígbà tí nítorí wá yà mí lẹ́nu nígbà bí wọ́n ṣe ṣe AI ọ̀hún òun ni wípé ntọ́ bá kọ fún wọ kọ́ ní ọkọ̀ fún wọ àmọ́ yóò jọra wọn kọ́ ní ọkọ̀ fún tọ̀hún yóò jọra wọn kò wá ní sí yàtọ̀ láàrin pé mo fi ọgbọ́n orí kọ nǹkan àti AI bá mi kọ nǹkan ó sì ń pa àwa tá a lo AI ó ń pa wá là torí ẹlòmíì ẹran ti pápápá ó ti kọ́ ẹ máa wò ká ọpọlọ ẹni yìí náà ló gbé nǹkan yìí kalẹ̀ àwọn ìbò burúkú ní lè sì máa kọ kọlọmọ ọdá kọ ṣàánú wa Tajudeen Abbas náà ni ó sọ bẹ́ẹ̀. ó ṣe pàtàkì o iṣẹ́ lórí ẹ̀ Nàìjíríà ti pàdánù ògbólógbòǹgbò ẹni bíi bàbá Òbí náà ló kẹ́dùn ikú ọ̀jọ̀gbọ́n Nwàbọ̀ Ẹsẹ̀ bẹ́ẹ̀ ìwé ìròyìn Vanguard náà ló wà. ẹjẹ́ ṣe bẹ́ẹ̀ ká lọ sínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí níbi tí ilé aṣòfin ti gbóṣùbàràbàǹdẹ̀ fún Tinubu lórí ohun tí ìgbésẹ̀ tí ó gbé lórí Gbajabiamila. ìgbìmọ̀ tó ń gbọ́ iye tó suyọ lẹ́yìn ìdìbò gómìnà nípínlẹ̀ Adamawa ló ti fòun tẹ̀lú ìjáwé olúborí gómìnà Fintiri ò wípé Fintiri ìwọ ló wọlé lóòótọ́ ìwé ìròyìn Daily Nigeria náà ló wà. bákan náà èmi sì wà nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí wọ́n ní lórí ọ̀rọ̀ ètò ìdìbò tí ó wáyé lọ́jọ́ kọkànlá oṣù kọkànlá ọdún tá a wà yìí ní ìpínlẹ̀ wo ní ìpínlẹ̀ Imo wọ́n ní gómìnà Usodima náà ló ti gbé gbèsè gbogbo àwọn hòtẹ́ẹ̀lì àwọn ilé ìtura náà ni wọ́n fẹ́ rẹ́ǹtì lówèrè kò sí gbogbo ilé ìtura tí ń bẹ lówèrè ààrẹ tí tí wọ́n fẹ́ fi ṣe kò yé mi o níbẹ̀ láwọn yóò ti dìbò ní. nígbà tá a bá dé inú wèrè ta ni ọbẹ̀ rẹ̀ tiẹ̀ fún. kò yé mi o. nígbà tá a bá dé inú ròyìn láàárọ̀ yìí. ìṣàmúlò ìròyìn ẹ̀ ṣe pàtàkì fún ìṣàkóso Nàìjíríà o Fagbenro Byron náà ló ṣe bẹ́ẹ̀ fún Tinubu ojú ìròyìn Champions newspaper náà lẹ́tọ̀rẹ́. ìpínlẹ̀ wo lọ kàlẹ́ kan pé wọ́n yọ Rivers ni ntí ń bẹ ń bí yìí ni pé nínú ìwé ìròyìn Punch wọ́n ní ilé aṣòfin ìpínlẹ̀ Rivers látàrí gbódòǹró sọ lórí àwọn tí wọ́n jẹ́ igun ti Wike àwọn bá gbégbèsè pé àwọn yọ Fubara. ó mọ̀ pé àwọn kan wọ́n fẹ́ yọ gómìnà ọ̀hún lánàá àwọn kan ní kò sí ohun tó jọ àwọn tó ní kò sí ohun tó jọ làwọn tí wọ́n jẹ́ ti gómìnà Fubara lára àwọn tí wọ́n wá sọ pé kò sí ohun tó jọ ni wọ́n tún wá sọ pé nígbà bá dénú ròyìn náà ṣùgbọ́n ká sì bẹ náà kábẹ́ díẹ̀ bí jó lára àwọn tí wọ́n wá sọ pé kò sí ohun tó jọ náà wọ́n tún láwọn kan tó ti wá lọ sí abẹ́ àwọn tó sọ pé àwọn ò ṣe tẹ́lẹ̀ àṣà wọ́n ń foríkorí àwọn kan ní irọ́ àwọn kan ní bẹ́ẹ̀ ni àwọn kan ní bẹ́ẹ̀ ibi kún ló lóko nígbà kò dé.
lójú ìwé ìròyìn Politics Nigeria ni mo wà lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ Rivers náà ròyìn léyìí tó sọ ńbẹ̀ pé gómìnà Fubara dáwọ́ dúró lórí àkànṣe ọ̀nà ring road èyí tí Wike bẹ̀rẹ̀ rẹ̀ nípínlẹ̀ Rivers. ó tún rí báyìí láàrin oṣù 5 péré wọ́n ní ìrìkèsí pa wọ́n pọ̀ wọ́n dọ̀rẹ́ ohun tó pa wọ́n pọ̀ náà ní ọ̀padà tó ká ẹ wò ó kó tó di pé ń tẹ̀ wájú dẹ́ ń ka ilé kólúwa rẹ̀ ọ́ tajà àbí ìpolówó ọjà báyìí làgùn mọ́ o a sì ti sọ fún yín pé owó tí wọ́n kó tó di pé wọ́n ó ṣe ìpolówó yìí ẹ dákun gbogbo àwọn tí wọ́n bá pera wọn láṣojú iléeṣẹ́ KAFTAN television lọ́dọ̀ yín ẹ má sẹ́ǹdì owó sákàǹtì wọn o gbogbo okòòwò tẹ́ ẹ bá fẹ́ jọ ní papọ̀ ìdókòwò ẹ má send owó sí àkáǹtì wọn tí wọn bá ti fún yín ní àkáǹtì KAFTAN television ti King Adébáyọ̀ tí wọn bá ti fún yín tí ìbá ti sòun náà fún yín ẹ sọ fún wọn pé ẹ ṣe o ẹ lè pe dókítà Ọlámídé lẹ́yìn ètò ẹ lè pe Ọpẹ́yẹmí Amósùn lẹ́yìn ètò kò sígbà tẹ́ ẹ lè pẹ́ bẹ́ẹ̀ pò wá lóru àgbè ní pé ọ̀rọ̀ ẹ má sẹ́ńdà ẹni yòówù kódà kó jẹ́ ara àwọn tá a sọ pé tó wọ́n láwọn jáṣojú wa ẹ má sẹ́ńdà owó sákàǹtì wọn o àkáǹtì ilé iṣẹ́ ìwé fún yín tẹ́ sẹ́ńdà owó sí dàrẹ́ẹ̀tì bí bẹ́ẹ̀ kọ́ bí èèyàn kan bá gbá yín kì í ṣe KAFTAN television Yorùbá o kì í tẹ̀ ṣe KAFTAN television rárá torí àfẹ́ nìkan láṣẹ láti máa gba owó nípasẹ̀ àkáǹtì wọn. nípasẹ̀ àkáǹtì wọn gbogbo ìdúnàdúrà tẹ́ bá jọ ṣe lẹ́yìn tẹ́ jọ ṣe ìdúnàdúrà tán wọ́n fún yín lákáǹtì KAFTAN television iléeṣẹ́ KAFTAN lẹ́ẹ̀bà ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀bà jù síbẹ̀ ṣọ́kí. kì í sì kú ṣe pé àwọn tí wọ́n ti sọ pé àwọn jẹ́ aṣojú wa pé a gbà wọ́n gbọ́ ṣùgbọ́n nítorí àwọn míì àwọn ọ̀bàyé jẹ́ àwọn kì í ṣe pé àgbà wọn tí wọ́n lè mọ́ ọ̀rẹ́ aṣojú wa ẹni tí èsì aṣojú wa ló pé wọn aṣojú pé òun ṣojú KAFTAN TV o. bẹ́ẹ̀ torí pé sì ní nọ́mbà dókítà Ọlámídé lọ́wọ́ pé mi àti irú ẹni bẹ́ẹ̀ jọ ń chat torí kò sẹ́nìkan tó send message sí mi tí mi ní respond sí bẹ́ẹ̀ torí pé àjọ wáńtà ní ọ̀pọ̀ òòrí ni ẹ wò àjọ ń chat àti dókítà Ọlámídé lọ́wọ́ ni ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má send owó sí àsùnwọ̀n wọn èyí ìwọ́pọ̀ àbẹ̀ yìí Ọpẹ́yẹmí Amósùn Adéọlá Adédìran tí ó jẹ́ aláṣẹ àti olùdarí Anydan Outdoor Catering Anydan Outdoor Catering àwọn olópònú wọ́n ń kí bàbá aládùúrà General Superintendent Apostle Prophet Solomon Ejiola àti bàbá aládùúrà Superintendent Apostle Prophet Elisha Ejiola pẹ̀lú gbogbo ọmọ ìjọ Kérúbù àti Séráfù Òkè Ìyanu ọmọ agbọ́jésù worldwide kú àjọ̀dún ẹ̀rí Elijah Ejiola tọdún 2023 tó wáyé ní ìjọ Kérúbù àti Séráfù ọmọ agbọ́jésù worldwide yìí Òkè Ìyanu ní headquarter wọn ní Jos ní Jos ló ti wáyé ní Abatio wọ́n ní tó bàbá wọ́n ní ẹ̀ ṣọ̀pọ̀ ọdún láyé o tí ẹ bá wá ń gbọ́ tí ẹ sì ń wò wá báyìí ẹni tó ní akí yìí iná ní Anydan Outdoor Catering lélẹ̀ tí wọ́n sì gbà ládùúrà wípé ọba ẹ̀rí kò ní í ṣe ti gbogbo wa ti àmì o bí ẹ bá wá fẹ́ ṣe bẹ́ẹ̀ tí ẹ bá fẹ́ pe Anydan Catering fún àwọn ayẹyẹ yìí gbogbo ẹ pè wọ́n sórí nọ́mbà yìí 070 070 61 29 82 30 ẹgbẹ́ dáadáa o Anydan Catering 070 61 29 82 30 mo jẹ́sẹ́ tẹ́ ẹ̀ rán mi kátà ẹ̀ wájú ẹ̀yin náà gbé ti yín wá owó kéńké owó bíntí ẹ̀yin náà gbé ti yín wá ṣé ẹ ti rí báyìí bí ẹ bá ti bọ̀ ṣe é nù ẹ rí i pé bí bá ti wọlé lọ́tún tèmi ń kà ń bí tọ́gbà ẹ̀mí Amósùn ń kà lẹ́wọ̀ náà
inú tí a náà ibi tí wọ́n ti gbọ́ káàkiri wọ́n ti gbọ́ ní Cote d'Ivoire wọ́n ti gbọ́ ní Benin Republic wọ́n ti gbọ́ ní Niger wọ́n gbọ́ ní Togo wọ́n gbọ́ South Africa wọ́n gbọ́ ní America wọ́n ti ń gbọ́ àwọn Baghdad ń gbọ́ wọ́n ń wò wá lọ́wọ́ báyìí ẹ̀rù ibi tí wọ́n ti gbé kan. lẹ́wà ní tẹ́ǹtà kílẹ̀ ń tà. kílẹ̀ ń tà ẹ̀yin tó jẹ́ pé kódà tí ì ní ṣọ́ọ̀bù tó jẹ́ pé iṣẹ́ ìwọ yín dá yín lójú owó táṣẹ́rẹ́ ni àwọn tẹ́ máa gbẹ́sẹ̀ wá fún yín. Nínú ìwé ìròyìn wo mo wà ìwé ìròyìn Daily Post náà ni mo ṣe bẹ́ẹ̀ tí mo wà láàárọ̀ yìí àwọn ẹgbẹ́ kan ní ìjọ gúrùpù náà ni wọ́n ti kìlọ̀ fún àwọn wípé wọ́n ti kìlọ̀ tako wípé kí wọ́n má yọ fùbárà o ẹ má yọ fùbárà o ọ̀rọ̀ orí wa kan. n ò lọ síbi kankan o Àtíkù náà ló sọ bẹ́ẹ̀ lẹ́yìn ìdájọ́ ilé ẹjọ́ eléyìí tí ó ga jùlọ nílẹ̀ wa tó sọ pé Tinubu ló wọlé ìbò ààrẹ gbogbo ìròyìn tó jáde lónìí náà wọ́n gbé jáde ó mọ̀ pé lánàá ni Alhaji Atiku Abubakar ni wọ́n ṣe ètò pé wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ ọ̀rọ̀ kún ilẹ̀ ọ̀rọ̀ pọ̀ nípa wọ́n ní àjọ elétò ìdìbò ilé ẹjọ́ tó ga jùlọ wọ́n ní wọ́n ṣe dáadáa wọ́n lẹ́ka ẹ̀ka ètò ìdájọ́ nílẹ̀ yìí ó dojú ti àwọn àmọ́ka ètò ìdájọ́ tó gbójú tì wọ́n náà ló gbé àwọn ọmọ wọn kan ló gbé wọlé tí wọ́n sọ pé ó ṣe dáadáa àbúlé ẹ̀kọ́ ni. wọ́n ní ẹ̀ka ètò ìdájọ́ di lost hope. ó yẹ kó jẹ́ last hope wọ́n ló di. ó di lost àmọ́ lost hope yẹn nígbà tí ó gbà lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun tó gbé fọ́gbẹ́ PDP wọ́n ṣe dáadáa. lost hope ò sí last hope ni nígbà tó gbà á ní ìpínlẹ̀ Èkó fún House of Rep wọn tó gbà fún wọn wọ́n ṣe dáadáa. last hope ni nígbà tó wọ ìpínlẹ̀ Imo lọ tó gbà lọ́wọ́ APC tó gbé fún wọn last hope ni nígbà tó wọ ìpínlẹ̀ Nasarawa sọ̀rọ̀ tí tó gbà fún wọn last hope ni àmọ́ nígbà tí o ti gba ààrẹ fún wọn ó ti di lost hope. ẹ má jà máa tanra wa ẹ má jẹ́ kó lóṣèlú kí wọ́n máa lò wá nígbà tí ilé ẹjọ́ mo kọ́ sójú òpó ayélujára mi ní òní mo ní ìgbà tí ilé ẹjọ́ bá ṣe dáadáa tí dáadáa ilé ẹjọ́ tó bá bọ́ sọ́dọ̀ wa ilé ẹjọ́ dáa àmọ́ tí dáadáa ilé ẹjọ́ tó bá bọ́ sọ́dọ̀ ẹlòmíì kò sí ilé ẹjọ́ mọ́. ẹ má jẹ́ káwọn olóṣèlú máa tàn wá àwọn náà mọ ibi tí ẹjọ́ ń lọ ẹ̀yin tẹ́ ẹgbẹ́jọ́ ẹni èèyàn wọlé ẹ wàá gbẹ́jọ́ pé kò wọlé lọ sílé ẹjọ́ ẹ ń gbẹ́jọ́ wípé kò kójú òṣùwọ̀n lọ ilé ẹjọ́ àbí bẹ́ẹ̀ kọ́ àbí nígbà mi àti ẹ bá jọ díje tó ní wọn wọlé ìwọ lọ wọlé ẹjọ́ ò ló gbé lọ ẹ wo ntí mo fi wọlé rèé o ntí mo fi wọlé rèé akàn wá ń ta àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé wọ́n dabarú ètò ìdìbò pọ́tọ̀ ni tí wọ́n fi léde àmọ́ nọ́mbà tí INEC gbé lọ ilé ẹjọ́ lẹ́yìn náà gbé lọ ilé ẹjọ́. kò sí yàtọ̀ ń bẹ̀. kò sí pé bóyá ntí ẹ̀gbọ́n INEC o 10,000 mo ní o 10,000 tèmi rè 5,000 lẹ́kọ̀ọ́ fún mi ẹ gbé yìí lọ ilé ẹjọ́ ẹ ń bò lẹ ti wá àbí nígbà tí ilé ẹjọ́ ṣàǹkà ẹ ṣàṣọ pé rárá bẹ́ẹ̀ kọ́ ẹ tún wá gbé ẹjọ́ yìí pé ẹ wọlé wọn ò gbé fún yín lọ ẹjọ́ pé ẹni tẹ́ ẹjọ́ díje kò kójú òṣùwọ̀n ilẹ̀ gbé lọ kò tiẹ̀ yẹ kó díje rárá kò yẹ kó díje ìyàtọ̀ ń bẹ ń bẹ ṣe rí ìta bàbá mi ò dé àyín àìlèjà ni èmi mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ alátìlẹ́yìn ẹgbẹ́ kan wọ́n ti sọra wọn di ọ̀tá àwọn tó kù báyìí ọ̀pọ̀lọpọ̀ orí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí ẹni tí kì í ṣe ààrẹ òun èmi a máa sọ fún wọn lójú òpá ayélujára wípé bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá ti pàṣẹ sọ pé ààrẹ tiẹ̀ ló ń dúró dè káwá wo píkún ló loko bí tàkùté òun ni ó jẹ́ ohun tó máa ń bani nínú jẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa ṣàtìlẹ́yìn fún Bọ́lá Ahmed Tinubu àwọn tó tàtìlẹ́yìn fún wa tẹ́bà wá sọ̀rọ̀ pé kì í ṣe ìfẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kọ́ ló wà lókè
rárá o ìfẹ́ ẹ sọ pé ìfẹ́ tiwa kọ́ kì í ṣe ìfẹ́ ti yín ni àwọn kan ìfẹ́ wọn gangan nìyẹn ní táwọn yàn náà ni táwọn tó sì yàn bá ti pọ̀jà àwọn tẹ́yìn yàn lọ ẹ̀yin tẹ́yìn ẹlòmíì lọ kò sí ní tẹ́ ṣe sí ẹjẹ́ wa gbárùkù ilé ẹjọ́ àkọ́kọ́ sọ pé ọ wọlé INEC sọ pé ọ wọlé àbí àní rárá èmi ti wò pé nígbà tá a bá dé ilé ẹjọ́ n tá gbé lọ ilé ẹjọ́ ni pé INEC àwọn àṣìṣe yín rèé iye tí ní state báyìí 1 million ni mo ní 500 naira 500 lẹ́kọ̀ọ́ fún mi ní state báyìí 10 million ni mo ní 500,000 lẹ́kọ̀ọ́ fún mi n tí mò ń rò ní ilé ẹjọ́ wa ọkọ̀ ẹjọ́ wa lọ rí físíìtì ẹjọ́ lọ ṣàyẹ̀wò ṣé lóòótọ́ ni ẹ wà mú ẹ̀rí àrídájú wá àwọn ọkọ̀ ẹ wá o wọ́n wọlé lóòótọ́ o àwọn tí a rí ìlẹ́rìí àrídájú àmọ́ ó yà mí lẹ́nu wípé ńgbà tá a délé ẹjọ́ wọ́n kàn ń ta àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń ta ni gbogbo ẹni tó bá fi ọkàn bá ẹjọ́ yìí lọ kò sí ní tó ń jọ wípé mo ní 10 million o 5 million ni ó fún mi ọ̀dà káàtì ẹ̀wá sọ pé wọ́n bá gbé e lọ ilé ẹjọ́ yóò tún sọ pé tá a bá calculate iye tó sọ pé o ní papọ̀ mélèé tí ń bẹ nílẹ̀ tẹ́lẹ̀ ṣojú tẹni tí wọ́n ló wọlé lọ tí ò bá ti tó kò sí nǹkan kan bẹ̀ náà òun ni ọmọọba Adéwọlé Adébáyọ̀ ṣe sọ pé wọn ò lọ ilé ẹjọ́ ó nítorí lóòótọ́ wọ́n ṣe màgòmágó fóun káwọn ẹ̀fẹ́ bí àwọn ó ní ṣùgbọ́n bí wọ́n bá ka iye màgòmágó tí wọ́n ṣe náà tí wọ́n yọ kúrò tí wọ́n wá fún un ó lóun ò wọlé náà ó ní kí làbọ̀nà tí wọ́n á lọ ilé ẹjọ́ lọ sọ pé ilé ẹjọ́ ẹ ṣe màgòmágó. àbí bí ẹni fàkókò ṣòfò. bí ẹni kọ́ èèyàn fàkókò ilé ẹjọ́ ṣòfò wọn ẹ tún wá ń gbé ọpọlọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ tún fi ṣeré. nígbà tí Alhaji Atiku Abubakar ti fẹ́ sọ̀rọ̀ lánàá mi ń retí wípé bóyá wọ́n sọ pé tó ó ti lọ bí. ó ti lọ o. tó ẹjẹ́ á tún máa gbáradì fún 2027 o pé ẹjẹ́ agbárùkù ti ìjọba yìí sọ pé gbárùkù ti ìjọba ti ń bẹ lóde ẹjẹ́ á ṣiṣẹ́ fún ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ó fi hàn wípé lóòótọ́ orílẹ̀-èdè la nífẹ̀ẹ́ kì í ṣe ìfẹ́ ara wa wọ́n ń ṣòṣèlú láwọn orílẹ̀-èdè míì náà wọ́n ń ṣe l'Amẹ́ríkà táwọn wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe wọ́n ń ṣe ní England wọ́n ń ṣe káàkiri. ó jẹ́ ohun tó ń bani nínú jẹ́ o torí èmi wò pé owó ní bẹ́ẹ̀ sì rèé ẹ kàn ń sọ̀rọ̀ níta gbangba ni ẹ̀yin àtẹnitẹ́yìn tá à ń sọ yìí ọ̀rẹ́ ni yín. àwọn ọmọ bí wọ́n ti ń pàdé. ẹ mọ bí tẹ́ ẹ ti ń pàdé ẹ kàn ń forí àwọn tó ń jẹ́ alátìlẹ́yìn yín ẹ ń forí wọn gbára wọn. àyíbáwọn olóṣèlú náà ló mú kí Nàìjíríà pín sí yẹlẹyẹlẹ tí ò jẹ́ kí ṣọ̀kan ó sí mọ́ tí ò jẹ́ kí ìfẹ́ ó wà láàrin ara wa. olóṣèlú ló bà ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí jẹ́. bẹ́ẹ̀ ni. kọ́lọ̀ wọn dákun kọ́ sàánú wa. àwọn mọ́rọ̀ ẹlẹ́sìn jẹ̀sìn wọ̀ṣèlú ní mọ́rọ̀ ẹlẹ́yàmẹ̀yà wọ̀ṣèlú. ó jẹ́ ohun tó bani ẹ̀yin aráàlú bóyá àbígbé mi ṣe ń ronú ọ̀pọ̀lọpọ̀ èrò bẹ́ẹ̀ kí là ń jà fún nítorí àwọn olóṣèlú yìí àwọn tí wọ́n ń jáde tí wọ́n sọ pé wọ́n ṣe gbá wọ́n ṣàwò yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ní ọjọ́ ní bísínẹ́sì papọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ní ìyàwó ńlọ àná ńlọ ọ̀pọ̀lọpọ̀ wọn èèyàn fọmọ fún yàn ṣéyàn lè fọmọ fún yàn kó sì máa bóńtọ̀ ń jà. ẹ jẹ́ àjọ wò ó dáadáa kọ́lọ́hún ọ̀dàkùn kó ṣàánú wa àwọn ọmọ wọn ń bẹ lókè òkun wọ́n jọ ń rìn papọ̀ ní o wọ́n jọ ń jẹ wọ́n jọ ń mu papọ̀ ní o ilé ìwé kan náà làwọn ọmọ wọn jọ ń lọ o àbẹ́ni tí mo jọ́ta ẹ̀ tí mo mọ̀ pé wọ́n fẹ́ pa mí yìí ń jẹ́ pé ọmọ mi àtọ́mọ ẹjọ́ máa lọ iléèwé kan náà ẹ ti mọ̀ pé ọwọ́ ọ̀bà káràbà ó yẹ kọ́wọ́ kára nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí ẹ̀bẹ̀ sí Akérédolú kò ní dá ìgbésẹ̀ pé a fẹ́ rí Ayédatiwa dúró o abẹnugan ilé aṣòfin ló sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tìpínlẹ̀ Ondo ṣì ń bẹ́ẹ̀ ìpínlẹ̀ Ondo ni. ìtàn nígbàgbé Àtíkù tó ń fìdí rẹmi níbi ìdìbò ní gbogbo ìgbà o fún ìmọ̀ atara ẹni nìkan dípò ìfẹ́ orílẹ̀-èdè ẹgbẹ́ òṣèlú APC náà ló fèsì bẹ́ẹ̀ ìwé ìròyìn People's Gazette ló gbé jáde. tẹ́ bá wá ṣe bẹ́ẹ̀ tẹ́ bá wo inú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ náà ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn tí wọ́n sì ti ilé aṣòfin ìpínlẹ̀ Gombe pa. ìpínlẹ̀ Gombe nìkan kọ́ ni wọ́n ti pa ìpínlẹ̀ Edo náà wọ́n ti pa tọ̀
torí pé wọ́n ní àwọn ń fẹ́ òmìnira ìṣúná fún àwọn ilé ìgbìmọ̀ aṣòfin. ẹ sì kọ ẹ fún wọn ẹ̀já tẹ̀wájú. nàìjíríà fi ọwọ́ sí ìwé àdéhùn àjọsọ pẹ̀lú iléeṣẹ́ orílẹ̀-èdè germany kan lórí wíwa nǹkan àlùmọ́ọ́nì ìwé nairametrics náà ló gbé jáde. nínú ìròyìn daily post láàárọ̀ yìí ẹ̀ka ètò ẹ̀kọ́ ni mo wà níbi tí wọ́n sọ pé Tinubu náà ni yóò bójútó bí àwọn ọmọ iléèwé bí wọ́n ṣe ń kúrò ní iléèwé tí wọn kò sì kẹ́kọ̀ọ́ jáde. mínísítà fún ẹ̀ka ètò ẹ̀kọ́ yìí ọ̀jọ̀gbọ́n Tahir Mama náà ló fi léde bẹ́ẹ̀. àwọn ìkànkàn nínú ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Rivers ṣèpàdé àtìlẹ̀kùnmọ́ríṣe pẹ̀lú gómìnà Fubara nílé ìjọba. ìwé ìròyìn àkàdégbà The News náà ló gbé jáde. nínú ìwé ìròyìn daily post láàárọ̀ yìí NMA yìí ẹgbẹ́ àwọn onímọ̀ṣègùn òyìnbó Nigeria Medical Association náà ni wọ́n ti fògùn rẹ̀ bárí o wípé àwọn dókítà eléyìí tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ wọ́n ní àwọn ṣe bẹ́ẹ̀ àwọn lé wọn jáde. ó dà bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ o. àjọ NEC yóò gba bílíọ̀nù 18 náírà fágbékalẹ̀ ìdìbò nípínlẹ̀ Bayelsa, Kogi àti Imo. mínísítà ètò ìṣúná ló wí bẹ́ẹ̀. eléyìí ṣe pàtàkì ẹ̀ka ètò ìlera sí ni ẹ má jẹ́ ká gbọ́ rárá wípé àwọn tí wọ́n jẹ́ aláìsàn àbí àwọn tí wọ́n yìnbọn fún nípínlẹ̀ Èkìtì ìpínlẹ̀ Kogi ní àmì àti sọ̀rọ̀ pé gbogbo àwọn tí wọ́n bá ti ní ọ̀rọ̀ wọ́n yìnbọn fún wọn o wọ́n ṣe bá wọn ṣàwọ̀ wípé ẹ̀ ní tọ́jú wọn ẹ̀ kọ̀ọ̀kan máa wá béèrè police report wọ́n ní kò sí tọ́jọ́ o wípé ẹ̀ kọ́kọ́ tọ́jú wọn ná ẹ má sọ wípé ẹ gba àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n alábàápàdé ìjàmbá ìbọn láwọn ilé ìwòsàn yín Èkìtì àti Kogi wọ́n sọ fáwọn ilé ìwòsàn bẹ́ẹ̀. ọ̀gá àwọn ọlọ́pàá náà ló sọ ọ̀rọ̀ ọ̀hún. tí ẹ bá fẹ́ kí àwọn aráàlú nígbàgbọ́ nínú yín ẹ dá ìwà ìbàjẹ́ dúró. ààrẹ Tinubu ló sọ bẹ́ẹ̀ fáwọn òṣìṣẹ́ ọlọ́pàá. ẹ wo Guardian náà ló kọ́. kó tó ti pa máa lọ àkókò ti lọ àwọn sọ́jà náà ni a sọ yìí pé tó gbajúgbajà kápẹ́ ní gbajúgbajà àbí ògbóǹtarìgì nínú àwọn adàlúrú tí ó jẹ́ bandits tí wọ́n pè ní Mai Nasara náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí àwọn sọ́jà ti fi ṣìkún òfin tí wọ́n ti fi mú wọn náà ṣe bẹ́ẹ̀ wọ́n gbẹ̀mí rẹ̀ wọ́n sì tún mú àwọn márùn-ún míì ní Kẹ́bì. ó dà bẹ́ẹ̀. lójú ìròyìn Politics Nigeria tó jẹ́ ìròyìn tó kẹ́yìn lọ́dọ̀ mi nìyí wọn ni 70 ènìyàn dàrátì o níbi ọkọ̀ ojú omi tó dànù nípínlẹ̀ Taraba. eléyìí tó kẹ́yìn ní àyín náà ni Sulumu ti sọ̀rọ̀ Sulumu sọ wípé eléyìí táwọn Boko Haram tí wọ́n máa ń kó àwọn ọmọ kéékèèké tí wọ́n máa ṣe bí ẹni gbà wọ́n síṣẹ́ wọn ni ó gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ wá sópin. bẹ́ẹ̀ni. ó gbọ́dọ̀ wá sópin àti Boko Haram àti ISWAP àtàwọn báńdíìtì ó jẹun tó ń bani níjẹ́ pé àwọn wọ̀nyí àní mo ti ẹ̀ gbọ́ kinní kan wọ́n lówó tí àwọn báńdíìtì ń san fáwọn òṣìṣẹ́ wọn péjọba àpapọ̀ ò lè san wọ́n á ní gbogbo àwọn tí ń rówó bí wọ́n gbowó lọ́wọ́ àwọn tó ń jí gbé. wọ́n á ní owó tí wọ́n gbà lọ́wọ́ àwọn tí wọ́n jí gbé nígbà máa á gbọ́ àwọn kí wọ́n ní àwọn tí wọ́n mọ̀ pé wọ́n ń sanwó owó báwọn ṣé bíjọba lọ́mọ̀ ìjọba ní tú àṣírí ẹwọ àwọn tí ń tú àṣírí wọn ṣé bí wọ́n mọ bí wọ́n ṣe ń sanwó fún wọn. báwo ni wọ́n ṣe mọ̀. báwo ni wọ́n ṣe mọ̀ ẹ ṣe múrú àwọn ohun ẹ wá wí tẹnu yín báwo lẹ ṣe mọ̀ bàbá fa bùrù ọ̀fà gbó kọ́lọ́wọ́n dákun kó ṣàánú wa ẹ̀rọ ẹja dókè lọ́wọ́n tá a bá padà dé ká máa tẹ̀wájú à ń lọ à ń bọ̀ àti ìdè. lórí ìkànnì KAFTAN TV Yorùbá. tọ́ adúgbẹ́rẹ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ni a tún ti padà dé àkókò rèé fún yín láti máa pè wọlé nọ́mbà tẹ́ pè wọlé sí yóò máa lọ lójú móhùnmáwòrán yín tẹ́ bá ti pè wọlé ẹ dá sí àwọn kókó ọ̀rọ̀ tí àtijọ́ ṣe bẹ́ẹ̀ tí àtijọ́ náà lẹ̀ ní pápá ẹ sì má gbàgbé pé ẹ lè jẹ́ aṣojú wa níbi gbogbo ẹ sì lè ṣe bẹ́ẹ̀ ẹ lè pè wá kájọ dúnàdúrà lówó kékeré tí ò ṣe bẹ́ẹ̀ tí ò ga ju ara lọ ẹ lọ ẹ káàárọ̀. hello. ẹ ṣeun bàbá wa Akeem Àyìnlá láti Lagos Island. yes sir. alọ́mba ọ̀yà alọ́mba jẹ látòrí ẹ tó wà lórí ẹ lẹ́yìn
àánú àwọn oníbàjẹ́ gbogbo ìdájọ́ bá lè ti ṣèbàjẹ́ tó ń lọ bá wà lọ́ máa ṣèbàjẹ́ fún ọ òní lọ lẹ́ẹ̀ máa ṣe. sórí ìkọjá mọ̀ báwo pé báwo lè ṣe báwo lè ṣe ó ní lóbìnrin pé kí wọ́n fi owó ba nǹkan jẹ́ káwọn dẹ̀ rí méjì káwọn ọ̀rọ̀ òbí ṣe àríkọ́ṣe ìgbà tí bàbá ń lọ tó mú mi tó ń lò ìmọ̀ wípé ọ̀kan ti lò ní ìwọlé níbo ló ti rí ẹ̀dàwé yẹn ní passport office wa ní nàìjíríà yìí báwo ló ṣe jáde ìṣèǹtì ṣe ìwọ̀nba staff tó fi bu gbogbo bó ṣe wọlé bó ṣe ń jáde. ìlú yìí àjọ nǹkan máa gbà tó kọjá ìkọ́ máa bàjẹ́ o. nǹkan tẹ́ ẹ̀ ń sọ òye wa ṣé n tẹ́ ẹ̀ ń sọ ni pé ẹ̀ ń fẹ̀sùn kan ààrẹ pé ààrẹ ṣe ohun tí ò dáa àbẹ́ ń fẹ̀sùn kan òbí pé òbí ṣe ohun tí ò dáa. ààrẹ ló ń ṣe ààrẹ tí wàá di màdàrú ọjọ́ ti pẹ́. báwo lẹ ṣe mọ̀ ẹ̀ ń fẹ̀sùn kan ààrẹ báwo lẹ ṣe mọ̀ ṣé ilé ẹjọ́ ló fìdí ẹ̀ múlẹ̀ ní tẹ́ ẹ fi mọ̀ àbí bò ó. bàbá iṣẹ́ ọmọ wọn ni àwọn oṣù olóṣèlú gbọ́ ọmọ kan tó ń lọ àríyànkó lè ní gbé Lagos Island ni mò ń gbé gbogbo bó ṣe lọ àwọn ọmọ kókó nídìí èkó mi eléyìí ò ṣe pé akọ̀dà pé èèyàn torí ẹni tí wọlé èèyàn dásìkò èèyàn dásìkò ẹ ṣeun kò bá dáa béèyàn bá fẹ́ fẹ̀sùn kàn yẹn kẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ẹ̀bí ẹ̀ káàárọ̀ ẹ̀ káàárọ̀ orúkọ mi ni Timothy Ìkúpọ̀lá láti orílẹ̀-èdè Côte d'Ivoire. ẹ tẹ̀wájú. mo fẹ́ dá sí ọ̀rọ̀ kan nípa ọ̀rọ̀ iná tí ẹ sọ yẹn. yes sir. mo fẹ́ pín ìrírí mi lórí ọ̀rọ̀ ìpè mítà yẹn. yes sir. tí ìjọba Nàìjíríà bá lè gbé gbèsè rẹ̀. ìdí ni pé lọ́dọ̀ wá ń bì nígbà tí ìjọba kọ́kọ́ gbé kalẹ̀ 150,000 sefa ni wọ́n fi gbé kalẹ̀. ṣùgbọ́n nígbà tó yá wọ́n gbé fáwọn èèyàn ní 2,000 sefa. ṣe kí wọ́n wá gba mítà yẹn wọ́n wá ń já owó yẹn nínú ìjọba tí wọ́n rìcháàjì èsì nígbà tó tó bí àkókò kan wọ́n ní ká mọ wá gbà lọ́fẹ̀ẹ́ èmi tí mo sọ rẹ̀ ọ̀fẹ́ ni mo lọ gba tìrìtẹ́ mítà tilé yín bí wọ́n bá ti rìcháàjì èsì bẹ́ẹ̀ náà ni wọ́n ti ń já owó yẹn ṣé tìrìtẹ́ mítà tẹ́ bá fẹ́ gbà ni wọ́n ń gbé fún wa tí o sì ti pé àbẹ̀tẹ́lẹ̀ kankan mẹ́lẹ̀ tí wọ́n bá ti gbọ́ pé àbẹ̀tẹ́lẹ̀ kan wọ́n ń gbé àwọn òṣìṣẹ́ yẹn ni wọ́n ń gbé àwọn míì síbẹ̀. nínú ìjọba Nàìjíríà tí wọ́n bá lè gbé gbèsè bákan náà nípa ọ̀rọ̀ gáàsì inú Nàìjíríà mo ti gbọ́ pé wọ́n wọ́n gáàsì ní kìlọ̀ gbọ́dọ̀ tí wọ́n bí wọ́n fúru ẹ̀ ni jágbátẹ́ra ló ń lo gáàsì lọ́dọ̀ wá ń bì ẹ lè gbé gbogbo ẹ̀ka ẹ bá ní ṣèlérí àti mẹ́ta mẹ́rin ẹ lè bèrè jáde ẹ̀ka náà sí. báwo wá ti ní ti Nàìjíríà ti jẹ́. ó ti di 1,150 rẹ̀. wọ́n dàbí kan bá wa sí. ọ̀dà. nínú èyí tí mo fẹ́ tún pẹ̀lú wa láàárọ̀. ẹ ṣeun a dúpẹ́ ó dàbọ̀. Côte d'Ivoire nítòsí ń bẹ̀ wọ́n. Côte d'Ivoire nítòsí ń bínú. bàbá wa Akeem Àyìnlá láti Lagos Island ẹ lè ní ẹ̀rí àrídájú lọ́wọ́ àmọ́ ṣé mo wí pé ètò yìí gbajúgbajà ni ohun tí ilé ẹjọ́ ò bá ti fìdí ẹ̀ múlẹ̀ tẹ́ẹ̀sì lẹ́rìí àrídájú kì í ṣe pé àmọ́ yàtọ̀ wọ́n sọ pé ó yàtọ̀ àbí wọ́n ṣe fún wa tẹ́ẹ̀rí àrídájú ò bá ti sí kò rọrùn o láti fi ẹ̀sùn kan ìjọba ẹ rí i pé lọ́pọ̀ ìgbà kì í ṣe pé bóyá pé àwọn kan kan wà tẹ́lẹ̀ pé àwa náà lè wò pé àkíní ìṣẹ̀lẹ̀ àmọ́ nígbà tí ò sí ẹ̀rí àrídájú kò sí ohun tí ẹ̀dá ó ṣe sí. hello. ẹ̀rí ẹ̀ káàárọ̀. ẹ káàárọ̀. yes sir. Arówójọbẹ̀ ni láti Kwara. bàbá wa Arówójọbẹ̀ láti ìpínlẹ̀ Kwara ẹ̀ tẹ̀ wájú ní pàápàá. lọ́rọ̀ rívà yẹn kí ló dé tó jẹ́ pé tí gómìnà bá ti kú kí ló dé táwọn náà wá di oyè àfọ̀bàjẹ́ sẹ́rí tí wọ́n fẹ́ dálẹ̀ tí wọ́n bá ti fẹ́ lọ wọ́n wá di oyè àfọ̀bàjẹ́ wọ́n wá máa rúùlù sẹ́rí tó fẹ́ dálẹ̀ nísìnyí ẹ rí i pé nísìnyí kò sókùnkùn sẹ́yẹ ni gómìnà àná jẹ́ fún wọn kò jára lé kò jára oko òun ṣèjọba lókè òun ṣèjọba nísàlẹ̀ ìjọba tí wọ́n ṣe lóṣù karùn-ún yẹn wá sí owó tẹ́lẹ̀ sẹ́rí ibi tó ń lọ báyìí ohun tó fẹ́ ṣẹlẹ̀ ń kojú ohun tó fẹ́ ṣẹlẹ̀ ń mú lórí yìí o kẹ́yìn ọ̀jọ̀gbọ́n ẹ̀yin oníròyìn kẹ́ máa wo ibi tí wàhálà ti ń tẹ́lẹ̀ ibi tí rírà yóò padà lẹ́yìn sí ojú gbogbo wọn ò rí àṣírí tó pamọ́ á gbọ́. ká máa dúró fún àṣírí tó pamọ́ àmì bàbá wa Arówójọbẹ̀ láti ìpínlẹ̀ Kwara
bẹ́ẹ̀ sà. a nílò aṣojú nípínlẹ̀ Kwara ẹ má gbàgbé àwọn èèyàn yín kí wọ́n lè máa wá bá yín àbí àwọn ẹgbẹ́ bá fún wa pé aṣojú rèé owó táṣẹ́rẹ́ náà sí ni o ẹ má jẹ́ àgbàgbé. ṣé tí ó máa gbà rí bí fún polówó ọjà fún polówó wa òun náà tún máa gbowó eléyìí tí ó fi máa wáṣẹ́ káàkiri ó tó oníṣẹ́ o. ok. ẹbí ẹ káàárọ̀ ẹ bá wa yí ẹ̀rọ mú máwòrán lẹ̀. yes sir. tàlà ń bá sọ̀rọ̀ láti wo. láti Kwara State ni mo ti máa ń sọ̀rọ̀. orúkọ yín sà. fẹ́lẹ́ ń sọ lórúkọ mi. ní pápá àpá ẹ̀ tẹ̀wájú. ẹ jọ̀ọ́ ṣe rí ohun tí mo fẹ́ kí ó yé wa lórí orílẹ̀-èdè wa mo ń tẹnu mọ́ ní gbogbo ìgbà. ṣe rí ìmọ̀tara ẹnìkan yìí fẹ́ òun ló ń wà. àwọn tí wọ́n jẹ́ olóṣèlú wa ìmọ̀tara ẹnìkan wọ́n ti pọ̀ jù. táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà táwọn bá kíyè sára wọ́n kàn orílẹ̀-èdè jẹmọ́ wa lórí ni. kò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe fún wa. nǹkan tí a kàn nílò ni pé kí wọ́n kápọ̀ dìbò fún wọn èyí tó bá wù wá lọ́kàn wá ká dìbò fún wọn. ọ̀pọ̀ bá jẹ́bẹ̀ tí wọ́n bá ṣe ètò àdúgbòlẹ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n mo fẹ́ ká mọ̀ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà pátápátá pé àwọn ọ̀dà à ń dìbò fún yìí onímọ̀ta ẹnìkan wọn wọn ní kankan tó fẹ́ ṣe fún wa àti ká máa gbàdúrà pé kọ́lọ́wọ́ kówó tiwọn nínú ó sì jí wọn lọ́kàn padà ká bá lè jèrè wọn. ada ẹ ṣeun adẹ láwọn tó ń ṣe dáadáa nù wọn náà torí mi lè fi gbogbo ẹnu sọ báyìí wípé aṣòfin tọ̀dọ̀ tiwa èyí wọn ọ̀nàrẹ́bù Ìbàràpá kan àwọn aráàlú ò tí ì sọ pé kò ṣe dáadáa níwọ̀n gbàgbà tó wà ń bẹ̀ ó sì ń ṣe dáadáa kọ́lọ́hún ọ̀dàkùn kó ṣàánú wa. ẹ̀lú ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. ẹ ṣeun àpèjẹ. yes sir. àwọn olóògbé sọ pé what goes around comes around. ẹ jẹ́ a máa wo ohun tó ṣẹlẹ̀ ní Rivers State. bógún bá jẹ lọ́gbọ̀n jẹ̀bọ̀ ní jẹ́bẹ̀. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí. nínú Ọlọ́run gan fúnra ara rẹ̀ dùn sí. nígbà tó lọ́wọ́ bá ṣe tán láti fọ orílẹ̀‐èdè Nàìjíríà mọ́. àdúrà mi ní pé gbogbo wa náà lájọ wà níbẹ̀. àmín. Olúwa dúró sí wa o. ẹ ṣeun àdúpẹ́. fún gbogbo ẹ̀yin tí ó wù yín láti ṣe aṣojú iléeṣẹ́ KAFTAN television Yorùbá àti ẹ̀yin tó jẹ́ pé bóyá ẹ fẹ́ ṣe ìpolówó ọjà ẹ fẹ́ ṣe birthday ẹ fẹ́ ṣe òkú àgbà ẹ fẹ́ ṣe program ní chọ́ọ̀chì yín ẹ wá wò pé àlédè KAFTAN Àbújá jìnnà ara ẹ̀ nílẹ̀ ibi tẹ́ ẹ wà yín níbẹ̀ láti bá gbogbo nǹkan tí ẹ̀yin ọkàn fi owó táṣẹ́rẹ́ bíntí ẹ̀yin náà gbé ṣọ́ọ̀ṣì yín lárugẹ gbé mọ́ṣáláṣí yín lárugẹ gbé ojúbọ yín gbé lárugẹ nọ́mbà dókítà Ọlámídé rè lẹ́yìn ètò 080 34 86 53 42 ẹ gbọ́ dáadáa 080 34 86 53 42 ẹ jágbélé tó gbẹ yìí ẹ lẹ́ẹ̀ káàárọ̀. ẹ káàárọ̀ ẹ kó ètò. yes sir nígbà tó bá bàbá wa. bẹ́ẹ̀ ni AMOSUN mú kí abdulrasaq tuntun láti kẹ́ńjì. ẹ ṣe bàbá. kò kẹfẹ́ àwọn èèyàn wa ti pèsè ètò ni. káwọn ọmọ taṣọ àgẹ̀rẹ̀ ń pa gbólóhùn táwọn aṣáájú. làkìdí ẹnìkan ìrìn dápẹ́ tó ní owó wà bàjẹ́ láàárẹ̀ láti lẹ̀ wá kò yẹ kó lè rí bẹ́ẹ̀ o. ẹ jẹ́ ká mọ ṣàdúrà fún wọn ni. bẹ́ẹ̀ bá ti fẹnu sọ́tẹ́ aṣáájú àti gòkè àgbà pé ìrìn máa ń dágbára o. nàìjíríà ò ní bàjẹ́. àmín ẹ ṣeun àdúpẹ́dúpẹ́ ẹ fẹ́ wọn àtẹ̀wájú. tó ní ọṣẹ ẹlẹ́bẹ̀ṣẹ̀ gbẹ̀yìn tí ẹ bá ìfẹ́ jẹ kó àìbínú títí alẹ́ láago mẹ́jọ tá a tún máa pàdé fún ìròyìn jákèjádò ẹ̀ gbàgbé pé ètò jákèjádò ṣì ń tẹ̀síwájú lọ́la náà títí di ọjọ́ Jímọ̀ Ọpẹ́yẹmí Amúsàlà ní ọ̀kínbá rẹ̀ wọ́n dágbére pé ilé ònílé wa ọ̀nà nínà wá bẹ́ẹ̀ là nírí gbé sọnù bí ó ṣe bí ọmọ. aago mẹ́rin sago márùn-ún Private Kọ́ládé máa wà lórí ètò ó ń gbóná fẹlifẹli ó sì ṣeé ṣe kó jẹ́ pé dókítà Ọlámídé náà lẹ́yìn tó ń bá pàdé eléyìí tí ó bá sá ti wá sí ojúwòran yìí
ẹ̀bà wọlé torí ọ̀rọ̀ nàìjíríà náà láṣẹ kínní la máa sọ ń bẹ̀. Samuel Olúbáyọ̀ Ọlámídé ló kọ́ mi dókítà Ọlámídé MC tó gba skiyaski miskiyaski ẹgbẹ́ yaski entertaining refreshing and tantalizing olórin èmi tó dáńtọ́ ààrẹ mẹ̀kúnnù káfàtọ́ níjọba of ìjọba kingdom world icon of peace andagbére pé ó ṣe kínní o. ó dàbọ̀. ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì KAFTAN television yorùbá. bíná bá ń jó nínú pápá. mọ̀jàlá ní délé ṣòfófó. ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ lágbo òṣèlú. ǹjẹ́ ẹ ti gbọ́? lẹ́ka ọrọ̀ ajé. ǹjẹ́ ẹ ti gbọ́? eré ìdárayá. ǹjẹ́ ẹ ti gbọ́? agbo amúlùdùn kọ́. ǹjẹ́ ẹ ti gbọ́? ìkànnì KAFTAN television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. ní gbogbo ọjọ́ ajé monday títí di ọjọ́ ẹtì friday. KAFTAN television yorùbá. àwòdì wa lọ sí bàlọ́rẹ̀ yẹ. a padà dé lára ọ̀tún ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. ǹjẹ́ ẹ ti gbọ́? ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. ǹjẹ́ ẹ ti gbọ́? Ogunleke nka. KAFTAN television yorùbá. ṣàfojúsùn ayé tó rẹwà. ǹjẹ́ ẹ ti gbọ́?